ẹlẹ́tìlẹ̀ tó kò yí tó fi mọ̀ wípé Ibrahim Chatta ó kọjá bẹ́ẹ̀ tí ń pè é ẹgbọ́n wìnìwìnì nípa ìtàn Ọ̀yọ́ bó ti ṣẹlẹ̀ àti Gaa. ó máa ń jẹ́ nìkan tí kò kí n kẹ́ ẹ̀ so ìgbà tí ara wa sàn báwọn ó lè king of Ọ̀yọ́ tán ní kó step aside pé ó kú fúnra rẹ̀ ni wọ́n tó continue lọ́yọ̀. They allowed him to die because he was a great warrior. He fought for Ọ̀yọ́. He was friend of Gaa. So after tí ó wá lọ tán ṣé wá rí pé Ọ̀yọ́ òkè ńlá délé bí àwọn ìlú Yorùbá yòókù tó máa ń ṣe adélé obìnrin. So automatically the Basharun becomes the adélé of Ọ̀yọ́ whenever Alaafin bá ti wàjà. So ó máa ní power láti sanction war, láti sọ̀rọ̀ nípa commerce. He has all the power, all the right tí Alaafin máa ń ní. So the right Ọ̀yọ́ ni pé tí Alaafin bá ti wàjà wọ́n máa ránṣẹ́ sí Ilé Ifẹ̀ lọ bá Ọọ̀ni tó bá wà lóróyè pé Alaafin wàjà o wọ́n máa drop curtain tó wà nínú palace tó bá ti wá drop curtain tó bá ti jíṣẹ́ Ọọ̀ni máa ránṣẹ́ padà pé okay Basharun take charge. So he has all the power of Alaafin. So that power was too sweet for Gaa. The only thing Gaa could not become the king because he was not of a blue blood. Ṣé o pé méje lọ́yọ̀ Mèsì èyí tó ṣe kejì rẹ̀ nígbà tó dé ilẹ̀ láti bá kún ọdẹ lọ́sẹ̀ fìsì that's the àṣepa mẹ́fà ni wọ́n tẹ̀lé from Basharun, Agbakin, Ṣàmù, Akinuku, Lágbùnà, Alápinni, then the last one is àṣepa torí ilẹ̀ kan ṣẹ̀ bí àgọ́dọ̀jà tán dé tàbí àgọ́ ọjà àbí Ọ̀yọ́ mùkọ́mùkọ́ òní Ọ̀yọ́ tán wáyé. There has been Ọ̀yọ́ like 5 before now. Ọ̀yọ́ Ìgbòho wà, Ọ̀yọ́ Koro wà, Ọ̀yọ́ Àjàká wà. Ilẹ̀ Ọ̀yọ́ ni gbogbo wọn. Ọ̀yọ́ mi ni gbogbo àwọn Àtìbà ló kó Ọ̀yọ́ débi tí Àtìbà ló kó ọmọbalẹ̀ yìí ṣe. Àtìbà ló kó yín débi tẹ́ ẹ dé. Àtìbà jẹ́ ọ̀rẹ́ Ikúnmi Àjàdí, ó dẹ̀ jẹ́ ọ̀rẹ́ Olúyọ̀lé Ìbàdàn. Olúyọ̀lé ẹ̀ náà ọmọ Ọ̀yọ́ lòun náà ọmọ Gaa lòun ọmọ yahoo yamba lóde Ọ̀yọ́ ni that man so ilẹ̀ tí Ọ̀yọ́ ní ó ti kọjá ó ti pọ̀ ju nǹkan tó ju wọn tó lọ so after tí wọ́n rẹ́yìn Gaa Abíọ́dún ló rẹ́yìn Gaa pa ọmọ Abíọ́dún ogun lódó wọ́n fẹ́ ṣe ètùtù fún kó lè dìde toró ti rọ lẹ́sẹ̀ so nígbà tó wá fẹ́ dìde babaláwo rẹ̀ wá sọ fún pé á lo àgbọ̀nrín àwọn ọdẹ wa bọ́ sí pé wọ́n wá àgbọ̀nrín káàkiri wọn ò rí ọmọ Abíọ́dún obìnrin yẹn àgbọ̀nrín lórúkọ ẹ̀ ọmọ yẹn ló bí Olúyọ̀lé Ìbàdàn. Gaa wá ní ẹ mú àgbọ̀nrín wọ́n ní ara àgbọ̀nrín ẹran là ń wí ó ní àtàgbọ̀nrín ilé ó ní àtàgbọ̀nrín ilé àtàgbọ̀nrín oko ìkankan náà ni wọ́n wá mú ọmọ yẹn wọ́n á fi sínú lọ wọ́n á pound wọ́n kún àṣọ̀bàhánilá wọ́n á dé gàjà igan wọ́n á dé wọ́n á pound ẹ̀ wọ́n á máṣẹ̀ wọ́n á fi sáàbù fún Gaa but Abíọ́dún wa wọ costume obìnrin ó lọ sí ọ̀dọ̀ ààrẹ Ọ̀yábí ní Benin Republic ó fòkùn bójú jáde ní Gaa Abíọ́dún sunkún Abíọ́dún ni great grandpa Bishop Samuel Ajayi Crowther ó ní great grandpa èyí tó wà lórí 10 naira wa yẹn Abamakoli yes àwọn ìran Abíọ́dún ti continue nílùú òyìnbó ń sìn Abíọ́dún wà náà so ayé Abíọ́dún ni nígbà tí Gaa ti lọ tó tí Abíọ́dún ti rẹ́yìn Gaa ṣẹ́rí Gaa was a villain in the Yoruba history but Gaa ó fi sanity sọyọ you dare not rebels ever kúṣá àwọn yòókì ń rebel against Ọ̀yọ́ but after the demise of Gaa àwọn yòókì seize opportunity like Egba no wọ́n ṣe invasion wọ́n bẹ̀rẹ̀ sí declare independence like the Egba did wọ́n break out irú Ọ̀yọ́ náà ni Abẹ́òkúta náà Ọ̀yọ́ la Abẹ́òkúta nǹkan tó ń jẹ́ ìlú wọn Ẹ̀gbá lùgbó Ẹ̀gbá lùdò Ẹ̀gbá méjì ló wà Ẹ̀gbá dò àwọn ni Ẹ̀gbá lùdò on the river Rhine Ẹ̀gbá lùgbó àwọn Ẹ̀gbá tí gbégbó oní gbogbo àwọn Abẹ́òkúta yẹn Ọ̀yọ́ ni ilẹ̀ Ọ̀yọ́ ni gbogbo ẹ̀ so Ọ̀yọ́ gọ́vànà títí ló fi jẹ́ pé ẹ̀ẹ̀mejì ni Abẹ́òkúta ni independent
Abeokuta ti gba independent before Nigeria, do you know that? Yes. Okay, Abeokuta kọ́kọ́ gba independent kan lọ́wọ́ Ọ̀yọ́. Nígbà tó yìnbọn tún dé náà, Abeokuta ti kọ́kọ́ gba independent before the collective Nigerian independence. So making Egba one of the most civilized Yoruba people. Egba ni first school ní Nigeria wa, Ake Baptist. So àwọn Egba ló kọ́kọ́ lajú Nigeria. Egba ló kọ́kọ́ níwèé ìròyìn. Ìgbà yẹn train ò lè kọjá lọ́yọ̀ ń bí. Alaafin ìgbà náà sọ pé wọ́n mọ̀ pa àwọn ìyàwó mi lọ. So Egba tètè gbà kọ́ Egba ní ibi tí àwọn òyìnbó fi ṣe apart from Lagos, ibi tí àwọn òyìnbó fi ṣe ibùjókòó wọn jù tó fi ṣe base wọn, so making Egba very civilized among other Yoruba people. So Oyo had too much land tójú wọn tó, so bí Gaa ṣe kú báyìí ni àwọn Abẹ́òkúta kọ́ declare independent láyé Lísàbí because àwọn ìránṣẹ́ ọba àwọn.